الله صابرين. وفي الفاقبة كان عبد الله القرشي على بالصبر àfáàgbà ni على بالصبر ó wá ṣàgbákò ìyàwó burúkú. على بالصبر ọlọ́run gbogbo àwọn ọkùnrin ọlọ́run má jẹ́ á ṣàgbákò ìyàwó ní fìtínà. على بالصبر. kò sí bó tilẹ̀ wù kó tilẹ̀ tó ìwọ ọkùnrin tó bá pàdé ìyàwó àwọn onílẹ̀bẹ̀ ìyàwó onígbàtí ìyàwó ní ẹ̀sẹ̀. ọmọ pé gbogbo orin tọ́lọ́ ń ṣe fún ọ fúlùfúlù ni. على بالصبر قبل ما تريدون. bó tiẹ̀ rí àṣẹ pa fúnyàwó rẹ̀ ń tẹ̀lé àánú ọlọ́run ni. وبالتقوى ọkọ mi ń jókòó lásán ni ẹnu rẹ̀ ò kálé. وبالتقوى mo lówó ràn án mo lọ́láwó ràn án kódà àfáwòrán. يلين لك لديد. àfáàtàwí ọ̀sàgbákò ìyàwó burúkú kí ni mo gbọ́ àfáà náà. على بالصبر ẹ dá mi lóhùn ni. على Abdullahi al-Qurashi بالصبر Maka ni ló fi ṣe bùgbé. على ìyàwó yìí fìtínà rẹ̀ fún 40 years. على بالصبر ẹ pariwo lọ́wọ́. على بالصبر. bàbá bá fẹ́ lọ wá sí wàhálà ni. àìmọye àfa tó ṣàgbá kó ìyàwó bó tó ṣe pé bàbá bá fẹ́ lọ wá sí ojú wíńdò làfa ó gbà jáde wọn bí àfa àdàgbò gba ojú ọ̀nà jáde. بالصبر قبل ما تريد. Abdullahi al-Qurashi وبالتقوى bíyàwó ti ń fọ létí lójú àwọn ọmọ kéwú. وبالتقوى ìyàwó máa ń lọ́ọ̀kì rẹ̀ lójú àwọn ọmọ kéwú lójú àwọn mùrídá. وبالتقوى ọlọ́pàá ni ṣàgbákò ìyàwó rẹ̀ ọmọ yìí. وبالتقوى يلين لك لديد. àfá yìí wá kú nínú ìlú rẹ̀ ìjọ kan ó travel. على بالصبر ọdún mélòó ló fi jìyà lọ́dọ̀ ìyàwó rẹ̀. صابر ẹ dá mi lóhùn. على بالصبر bàbá wa dé ogójì ọdún ni. صابر ànànà ìlú tá a fà sọ̀kalẹ̀ sí i. wọ́n á máa gbàlejò nínú ìlú yẹn. صابر àwọn tọ́lọ̀ ní ká àfà fọ́ọ̀lù sí tí ó gbàlejò àfà àwọn méjì ni wọ́n. صابر حتى يعلم الناس أنني. àmọ́ nínú aládà àwọn méjì yẹn tí wọ́n bá ti àlejò yẹn lónìí tí wọ́n ṣàlejò ńjọ́ kejì ẹni tó wá bá wọn lálejò yẹn náà gbọ́dọ̀ ṣàlejò òun náà gbọ́dọ̀ mú nǹkan àlejò wájọ́ kẹta. صابر حتى يعلم الناس أنني. Abdullahi al-Qurashi àwọn tó wá fọ́ọ̀nù sọ́dọ̀ wọn nìyẹn. على نائبات الدهر أقوى. àkójọ bẹ́ẹ̀ على نائبات. ó di láàárọ̀ wọ́n fẹ́ jẹun àwọn méjèèjì yẹn wọ́n tẹ́wọ́ síwájú Ọlọ́run pé Ọlọ́run oúnjẹ àárọ̀ dé àbàbítọ́ Ọlọ́run ó ti wọ̀ wá. على àwọn ọmọ wa fún wa rọrùn wọlá nǹkan báyìí wọlá nǹkan báyìí àwọn méjèèjì yẹn ò sì mọ Abdullahi al-Qurashi wọn ò máa wọn rí. على نائبات الدهر. láàrin ìṣẹ́jú kan sí méjì innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun. àwọn tí ó gbóúnjẹ wa bá gbóúnjẹ wa rẹpẹtẹ. صابر حتى Abdullahi al-Qurashi mú ìfàyàfọ̀ wá ìgbé akíní wọn àfi bẹ Ọlọ́run. صابر حتى wọ́n jẹ́ bẹ́ẹ̀ láàárọ̀ wọ́n jẹ́ bẹ́ẹ̀ lọ́sàn wọ́n jẹ́ bẹ́ẹ̀ lálẹ́ gbà tó di ijọ́ kejì ẹnì kejì náà tó ṣàdúrà bí ẹni tàná ti ṣàdúrà. صابر wọ́n tún jẹ dèdè irú oúnjẹ irú tẹ́jẹ lánàá wọ́n tún jẹ. حتى يعلم الناس أنني. ìgbà tó di ijọ́ kẹta àwọn méjèèjì wá pe Abdullahi al-Qurashi àwọn afáàtọ̀ wá bá wa lálejò aládé àti wa ni pé bàbá ti ṣàlejò ọjọ́ méjì tí wọn náà mú wá wọn náà bẹ lọ́wọ́. حتى يعلم الناس أنني. Abdullahi al-Qurashi wọ́n rò nínú ọkàn rẹ̀ wípé nǹkan kan ni wọ́n fi ń bẹ lọ́hùn tó wọn ọmọ kó lòun ó sì báyìí. على نائبات Allah. الدهر. wí bẹ́ẹ̀ o. على نائبات
ọ̀dà Abdullahi Al-Qurashi náà bá dákẹ́ jẹ́jẹ́ òun náà bá ní Ọlọ́run wọn láwọn ẹrú rẹ méjèèjì tí mo wá bá lálejò yìí tí ìmọ̀ tí wọ́n fi ń bẹ̀ ọ́ ìmọ̀ tí wọ́n fi ń bẹ̀ àmọ́ Ọlọ́run wọn láń tí wọ́n fi ń bẹ̀ ọ́ tọ̀ má dojú tèmi náà. alámọ̀ ìgbà tí dárí ẹ dá mi lóhùn ní mo ṣe. àkíwọ́mì náà dọ̀kọ̀. Ọlọ́run wọn láń tí wọ́n fi ń bẹ̀ ọ́ yìí ṣàánú mi má dojú tì mí. kò tí ṣàdúrà àwọn oníṣẹ́jú kan. yàlámà náà sọ ànàmí. oúnjẹ dọ́bù ọ̀nà méjì bá dé. yàlámà náà sọ ànàmí. kí ló dé dé ìpariwo lọ. yàlámà náà sọ ànàmí. oúnjẹ ti dé. láìla ìṣe àwọn méjèèjì òun náà lè mọ̀ pé oúnjẹ kan ní máa dé fún wa táwa bá ṣàdúrà yóò dé fóun yóò dé fẹ́ẹ̀nì kejì méjì ló dé ní dọ́bù balẹ̀ yìí. bó lọ àrí. sàṣìdúró àtà yàlámà náà sọ ànàmí. tó o bá fetí balẹ̀ dáadáa ó rí ibi tí mo fẹ́ sọ̀ kalẹ̀ sí. àlànà ìbá tó dárí. ànànà wọ́n jẹun wọ́n yí o ngbà wọ́n jẹun tí wọ́n yí o tán àwọn tó pè wá wá sínú àgbàdo tó ń rojọ́ káàkiri. àlànà ìbá tó dárí àkíwọ́mì náà dọ̀kọ̀. ngbà wọ́n jẹun tí wọ́n yí o tán làwọn méjèèjì wá ń béèrè lọ́wọ́ rẹ̀ pé oúnjẹ méjì ló wá lẹ́ẹ̀kan náà fún wa kí ni wọ́n fi bẹ Ọlọ́run tí. Ọlọ́run ò ní nǹkan kan tó ń fi bẹ lọ́hùn ju pé àlùbáríkà yìí méjèèjì náà mo fi bẹ lọ́hùn pé Ọlọ́run wọlá àwọn tẹ́yìn náà fi bẹ Ọlọ́run mọ oúnjẹ wa kó má dojú tì ọ́. sàṣìdúró àtà. ọjà èmi náà wá fẹ́ béèrè lọ́wọ́ ìtàlẹ̀ yìí náà fi bẹ lọ́hùn yẹ ta àti lánàá tó ń jẹ́ fi dé. ẹni Allah. wọ́n ní àfa kan làwọn fi bẹ Ọlọ́run. sàṣìdúró àtà. orúkọ àfa àwọn yẹ Abdullahi Al-Qurashi. sàṣìdúró àtà. àwọn kúrò rẹ̀ Mákà wípé ìyàwó rẹ̀ máa fi ìyà jẹ ó fi pé 40 years. àwọn bá wá ń ṣàdúrà pé Ọlọ́run wọlá sùúrù táàfà yẹn ní pé tó fi pé 40 years táàfà àwọn òsì banújẹ́ tí ó sì léyàwó náà jáde Ọlọ́run máa fún wa lóúnjẹ àtàkùn aláàfà náà làwọn rí jẹun. sàṣìdúró àtà. yàlámà náà sọ ànàmí. ẹ wo bẹ́ẹ̀ ti pariwo Ọlọ́run. àlànà ìbá tó dárí. àkíwọ́mì náà dọ̀kọ̀. ní kúrò sí wọn wúra yìí báyìí bẹ́ẹ̀. sàṣìdúró àtà. òun náà náà fi jẹ́ wáyé. yàlámà náà sọ ànàmí. òun náà ní Abdullahi Al-Qurashi. àṣẹ sùúrù tóun tó ní àṣẹ òtótó. yàlámà náà sọ ànàmí. òun làwọn èèyàn fi ń bẹ Ọlọ́run tí wọ́n fi ń jẹun bí yìí. yàlámà náà sọ. sùúrù wọn tó wá ju sùúrù tó ń ṣe tẹ́lẹ̀ lọ. yàlámà Nàlá. máa sọ̀bìrì. gbogbo ẹni ó bá ní sùúrù láyé lẹ́yìn rẹ̀ lọ́lọ́run máa wà. Ọlọ́run máa gbé mú ọ ní sùúrù ni. máa sọ̀bìrì. sùúrù tó nílò fi bẹbí jẹ́. iná wá. sùúrù tó nílò fi dẹbí rú. iná wá. sùúrù tó nílò fi dá àwọn àárín àwọn ọmọ ìyá rẹ̀ rú. iná wá. sùúrù tó nílò fi dàbí sẹ́rú. iná wá. gbogbo ẹni sùúrù bá jìnnà sí àánú Ọlọ́run ó máa jìnnà sí. iná wá.